kó wọnú ayé rẹ ní 2023 kí ìyípadà tó lẹ́dẹ̀ bá ayé rẹ kí ìyípadà rẹ lẹ́dẹ̀ bá ayé rẹ nítorí pé ọlọ́run ní ọ̀rọ̀ ní àtẹ̀tẹ̀ kọ́ sí ẹni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sí wọ pẹ̀lú ọlọ́run gan ní ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ yìí dẹ́kun mọ́ bọ́ gbé wọ́n ní ọ̀rọ̀ yìí sì ń bá wa gbé àwọn owó ogún rẹ̀ ọ̀gbọ́n bíbí tí ọmọ bí kìrì ṣoṣo láti ọ̀dọ̀ ọlọ́run wa nígbà yìí ní ogún rẹ̀ sọ̀kalẹ̀ nígbà yìí ní àwọn gẹ́lẹ́ ọlọ́wọ́ sọ̀kalẹ̀ nígbà yìí ní àwọn gẹ́lẹ́ ọlọ́wọ́ bọ̀ ọgbẹ́ ní ọdún yìí nígbà yìí ní ọlọ́ sí gbogbo ọlẹ̀ nígbà yìí ní ọlọ́ sí gbogbo ọlẹ̀kùn ilẹ̀ gbogbo ọlẹ̀kùn ọgọ́ tí ọmọ farabalẹ̀ wọ ọlọ́run ní ọdún 2023 ẹ̀yà ọmọ ọlọ́run ẹ̀wọ́ ọlọ́run ní ọdún yìí kí ẹ lè rí ẹ̀wọ́ ní ọdún yìí kí ìyá má bàa mọ̀ yín ẹ̀wọ́ ní ọdún yìí kẹ́bí má bàa pa yín ẹ̀wọ́ ní ọdún yìí kẹ́lẹ́ rí ànúgbà ẹ̀wọ́ ọlọ́run ní ọdún yìí kẹ́lẹ́ rí ojú rere kẹ́lẹ́ rí ìyá ọmọ ọlọ́run